mo kí wa pé a kú dédé àsìkò yìí, a kú ojúmọ́ mọ́ níbi yòówù kẹ́ ti láǹfààní ǹjẹ́ láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 bẹ́ẹ̀ ti mọ̀ pàgbé ló laró àlùkò náà òun náà ló lo sùn lékelèké ò faraṣe ṣẹṣẹ fún lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 iṣẹ́ tá a fi rán gún ni kó jẹbọ èyí tá a fi rán kàlàmọ̀gò náà ni kó jókòó èèyàn yìí tá a fi rán wa lórí ìkànnì náà ní ká mú ròyìn wá lájà àbálẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri àgbáláyé wọ́n máa sọ pé ojú tẹ fún wa ojú náà ò ní fọ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè tí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di ìròyìn tá àsìkò yìí òun náà la mú wá fún wa orúkọ tèmi ò fìgbà kan yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ǹjẹ́ ká tó máa kán sínú agbami ìròyìn náà ẹja kọ́kọ́ sísọ lójú àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tó òwúrọ̀ yìí náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ ṣe ìlérí láti ṣe àtìlẹ́yìn fún àwọn olùgbé ìpínlẹ̀ Borno èyí tí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó sọ wọ́n di aláìnílé lórí mọ́. Ó kéré tán ènìyàn 35 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ojú pópó tó wáyé ní ìpínlẹ̀ Kaduna. Ní ìpínlẹ̀ Adamawa àwọn ará ìlú náà ṣe bẹ́ẹ̀ lu ènìyàn 3 kan pa lórí ẹ̀sùn pé wọ́n fi ẹ̀sùn àjẹ́ wọ́n fi kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Òkú arákùnrin kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí e ní ìpínlẹ̀ Yobe lẹ́ni tí wọ́n ti fi ọ̀bẹ dú lọ́rùn sí ilẹ̀ẹ́lẹ̀. Ní ìpínlẹ̀ Ondo ọlọ́kadà kan ló ti ṣe bẹ́ẹ̀ bára rẹ̀ ní ilé ẹjọ́ báyìí lórí ẹ̀sùn pé ó wa ọ̀kadà níwàkuwà léyìí tó fi ṣekú pa ìyá ẹni ọdún 71 ní ìpínlẹ̀ náà. Nínú ìròyìn ti Yorùbá Nation ẹni tó jẹ́ akíkanjú ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Igboho ló ti ṣe bẹ́ẹ̀ fi ohùn léde sí gbogbo ọmọ káàárọ̀ òjíire lórí ìpapòdà ẹni pàtàkì tó jáde lọ. Ní ti Biafra Nation ikọ̀ IPOB ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kéjàjarè sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n tètè wá ojútùú sí ìṣòro Nnamdi Kanu pẹ̀lú àìlera rẹ̀ pé bí bẹ́ẹ̀ kọ́ bí nǹkan bá ilé ṣe Nnamdi Kanu omi àláfíà orílẹ̀-èdè yìí ló ṣetán tó fẹ́ dàrú. Nínú ìròyìn ti ilẹ̀ òkèèrè báyìí látàrí ọ̀rọ̀ tí Donald Trump tó sọ sí gbajúgbajà olórin tàkásùfé ilẹ̀ Amẹ́ríkà náà pé òun kórìíra rẹ̀ àwọn olólùfẹ́ akọrin náà ti ṣe bẹ́ẹ̀ dìde ìrànlọ́wọ́ fún Kamala Harris tó jẹ́ akẹgbẹ́ tàjọ ń díje sípò ààrẹ nílẹ̀ Amẹ́ríkà. Nínú ìròyìn tèrè ìdárayá gbajúgbajà olórin tàkásùfé ló ti ṣe bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́lu olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lórí wípé ó bojú rẹ̀ jẹ́ tí kò bìsà owó fún un. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ ṣe ìlérí láti ṣe àtìlẹ́yìn fún àwọn olùgbé ìpínlẹ̀ Borno èyí tí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ti sọ wọ́n di aláìnílé lórí àti aláìní dúkìá kankan mọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe fi léde lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti òkèèrè níbi tó ṣèrìn àjò lọ tí ó ti bẹ̀dẹ̀ níṣe ló tún tọ ẹ̀kọ́ létí tó sì gba ìpínlẹ̀ Borno lọ ní olúùlú ìpínlẹ̀ náà ti ṣe Maiduguri nínú ètò tí lọ bá wọn ṣe ìkẹ́dùn nípa omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tí ó ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lálejò ní ààfin Shehu ti Borno ìyún Umaru Ibnu Gabayi tí ó jẹ́ Shehu ìpínlẹ̀ ọ̀hún àti gómìnà ìpínlẹ̀ náà Babagana Zulumu tí wọ́n jọ ní ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí lásìkò tí ààrẹ ṣe àbẹ̀wò sí àwọn agbègbè níbi tí omi ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣọ̀ṣẹ́ ó fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà wípé a kò ní káwọ́ gbéra bẹ́ẹ̀ ni a máa ṣe ètò lórí àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ náà tí ó kàn. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà bó tún ṣe ṣe bẹ́ẹ̀ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu pẹ̀lú bó ṣe sọ wípé lẹ́yìn tí àwọn méjèèjì jọ ti ìrìn àjò dé láti ibi tí wọ́n ṣe ìrìn àjò náà lọ níṣe ni ààrẹ tún fi ààyè àti àkókò rẹ̀ sílẹ̀ láti wá ṣe àbẹ̀wò sí àwọn ènìyàn ìpínlẹ̀ Borno ó wá bẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu
tó ṣe ní ìlérí pé òun yóò ṣe pé kó ṣe ní kánkán kó má bàa di wípé àwọn ènìyàn wọ́n tún sọ ìrètí nù nínú ìlérí èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe náà. Ó kéré tán ènìyàn márùndínlógójì ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ Kaduna lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 16 oṣù tá a wà yìí. Ó ní ìjàmbá ọkọ̀ náà tí ó gbomi lójú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó sì mú ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn bá sọ́kàn àwọn ènìyàn. Ó ní ó wáyé ní agbègbè tí wọ́n pè ní Zamunaka ní ìjọba ìbílẹ̀ Lere ní ìpínlẹ̀ Kaduna, gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí àwọn tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Ànábì Muhammad ní àná òde yìí, Malam Abdullahi, ó sọ di mọ̀ wípé ọkọ̀ ọ̀hún ó ní àwọn kóra àwọn jọ tí àwọn sì jẹ́ tí òǹkà wọn jẹ́ 75 èèyàn 75 èèyàn tó wà nínú àwọn ọkọ̀ tí àwọn gbé jáde láti lọ ṣe ayẹyẹ ọjọ́ tí wọ́n bí òjíṣẹ́ ńlá Ànábì Muhammad ní ìpínlẹ̀ Kaduna. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti da ètò rú mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú bó ṣe já sí wípé lásìkò tí àwọn ṣe ìrìn àjò ó ní ọkọ̀ náà ni ó dànù nínú èyí tí ènìyàn 45 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ náà. Ó ní ayẹyẹ ọdún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad èyí tí wọ́n ṣe ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 16 oṣù kẹsàn-án tá a wà yìí. Ó ní àwọn fẹ́ lọ rèé ṣe kó tó di wípé ọ̀rọ̀ náà ó bẹ́yìn yọ tẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ó sọ di mímọ̀ wípé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ níṣe ni wọ́n pa ilẹ̀ ní panṣá tí wọ́n sì kó àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí lọ sí ilé ìwòsàn ti ìpínlẹ̀ Plateau èyí tó wà ní Jọ́ọ̀sì, níbi tó sọ wípé ibẹ̀ ó ní àwọn márùndínlógójì náà ni wọ́n wà tí ọlọ́jọ́ tó fi dé. Ní ìpínlẹ̀ Adamawa, àwọn aráàlú ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ lu ènìyàn 3 kan pa báyìí lórí ẹ̀sùn pé wọ́n ní àjẹ́ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. Kàyéfì àti ọ̀rọ̀ àhẹ ó ti lè jẹ́ bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ náà jẹ́ fún ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Sulaiman Uguroje. Nínú àlàyé tó ṣe, ó sọ di mọ̀ wípé àwọn méjì kan ni wọ́n wá sí àgọ́ àwọn agbófinró ní ìpínlẹ̀ ọ̀hún nínú ètò ti dárúkọ àwọn méjèèjì pé Lazarot Bashiru, Galion Isa. Ó ní àwọn ènìyàn yìí tí wọ́n wá sí agbègbè náà nílẹ̀ tán sọ di mímọ̀ wípé nínú àwọn méjì tí ó fi orúkọ wọn léde Enumiago, àwọn méjì tí ó fi orúkọ wọn léde gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mú ọ̀rọ̀ náà wá sí àgọ́ ọlọ́pàá. Ó ní ó ti dárúkọ Dogara Zabon àti Jerry Dogara lálàyé tí àwọn méjèèjì ṣe. Wọ́n sọ dímọ̀ wípé ní ọjọ́ 14 inú oṣù kẹsàn-án tá a wà yìí ní agbègbè ní ìpínlẹ̀ Adamawa náà. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe sọ di mọ̀ wípé àwọn ènìyàn tí wọ́n gbé ní agbègbè Lamudo ní ìjọba ìbílẹ̀ Lamudo yìí náà ó ní wọ́n mú ẹ̀sùn wá sí àgọ́ ọlọ́pàá wípé arábìnrin kan àti àwọn ènìyàn rẹ̀ Celestina Bala ó ní wọ́n jọ pàdé àpòpọ̀ láti lu àwọn ènìyàn 3 kan lálùbami òkú títí tẹ̀mí sì fi bọ́ lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. Àwọn 3 tí wọ́n fi orúkọ wọn léde yìí ó ní wọ́n pè ní Lazarot Bashiru, Galion Isa àti Ajasko Yakubu. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní wọ́n fi ẹ̀sùn pé àjẹ́ ni wọ́n tí wọ́n sì pa ènìyàn jẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Èyí ló sì fà á tí àwọn olùgbé bẹ̀ tí wọ́n ti mú ìyà fún wọn lójú páálí tí wọ́n sì lù wọ́n bíi kúkú bíi yíyẹ. Wàyí o, ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà ní ìpínlẹ̀ Adamawa Sulaiman Uguroje ó ní àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí nínú èyí tí àwọn sì ń ṣe ìwádìí àwọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nípa ìpànìyàn. Ó ní lẹ́yìn ìwádìí ohun gbogbo tán báyìí ilé ẹjọ́ ló kù tí ó gba àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ń tẹ̀ níbi tí wọ́n ti lọ káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú adájọ́ náà. Òkú arákùnrin kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí ní ìpínlẹ̀ Yobe báyìí lẹ́ni tí wọ́n dú lọ́rùn pa sí ilẹ̀. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lawan Adamu tó jẹ́ ẹni ọdún 25 ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí òkú rẹ̀
ní ilẹ̀ẹ́lẹ̀ lẹ́ni tí wọ́n ti dú lọ́bẹ lọ́rùn tí wọ́n sì ti fa ọrùn rẹ̀ ya. Gẹ́gẹ́ bí àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Dongos Abdulkareem ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ 15 inú oṣù tá a wà yìí ó ní arákùnrin kan ó ní wọ́n mú ìròyìn wá sí àgọ́ àwọn wípé wọ́n rí òkú arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Lawan ní ilẹ̀ẹ́lẹ̀ lẹ́ni tí wọ́n ti fi ọ̀bẹ dágà dú ní ọrùn. Ìgbìyànjú àwọn láti ṣe àwárí àwọn tó hu ìwà yìí ó ní ó já sí pàbó, ṣùgbọ́n nígbà tí ìgbìyànjú tó tẹ̀síwájú dáadáa wọ́n fi ẹ̀sùn kan afurasí kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yunusa Isa èyí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Abba tó jẹ́ ẹni ọdún 24 wípé ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí àlàyé alukoro ọ̀hún Abdulkareem ó ní àwọn ti ṣe ìwádìí àwọn láti rí arákùnrin láti mọ irúkú tó pa arákùnrin náà pẹ̀lú bó ṣe já sí pé ní agbègbè tí wọ́n pè ní Nayinawa ìyún ní Damaturu tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Yobe gangan ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ tó ti sọ di mọ̀ wípé àwọn ti gbé òkú arákùnrin náà kúrò nílẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí ti ìpínlẹ̀ ọ̀hún tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé lẹ́yìn tí àwọn bá ti rí òkodoro ọ̀rọ̀ pẹ̀lú bí àwọn ti fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ afurasí àgbà Yunusa náà, àwọn yóò sì tún jẹ́ kí àwọn oníròyìn kó máa gbọ́ bí ìṣẹ̀lẹ̀ náà bí ó bá ti ṣe ń lọ. Nípínlẹ̀ Ondo báyìí ọ̀kadà ló ti ṣe bẹ́ẹ̀ tẹ ìyá ẹni ọdún 71 kan pa látàrí pé ọlọ́kadà náà òun ni ó sá eré àsápajúdé tó sì gun ọ̀kadà náà ní ìgùnkùgùn. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́, ẹni tí a ń pe orúkọ rẹ̀ ní Dayọ̀ Kọmọláfẹ́ tó jẹ́ ẹni ọdún 71 ó ní arákùnrin kan tí orúkọ tiẹ̀ ń jẹ́ Tẹ́mì Olúwọlé tó jẹ́ ẹni ọdún 23 ni ó ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ìyá arúgbó ọ̀hún nílùú Àkúrẹ́ tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ondo ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ gbé Tẹ́mì Olúwọlé lọ sí ilé ẹjọ́ báyìí. Nínú àlàyé tẹ́ni tó jẹ́ agbèfọ́ba yún Nẹ́sìn Akíntìmẹ́yìn tó ṣe ó ní ní ọjọ́ 27 inú oṣù kẹjọ tá a lò náà yìí ní nǹkan bí dédé agogo 8 alẹ́ ní agbègbè tí wọ́n pè ní Leo Junction ìyún ní òpópónà Oyèmẹkùn tí ń ṣe ìlú Àkúrẹ́. ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú mọ́sẹ̀ ní Tẹ́mì Olúwọlé yìí ológun ọ̀kadà ní ìgùnkùgùn tó sì ń sá eré àsápajúdé nínú ètò tí lọ fi ọ̀kadà náà kọlu ìyá ẹni ọdún 71 èyí tó jókòó sí ìta rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ tó sì fi ọ̀kadà náà yín màmá náà lọ́rùn tí ẹ̀mí sì fi bọ́ ní ara rẹ̀. Báyìí ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé ọ̀daràn Olúwọlé náà tí wọ́n sì kọjú rẹ̀ sí ilé ẹjọ́ májísírèètì. Wàyí o, ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà Kọ́láwọlé Àrò ó ní ó ń fi ààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ wípé kí wọ́n lọ wá owó tó tó 500,000 naira láti fi ṣe bẹ́ẹ̀lì rẹ̀ ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó máa tẹ̀ síwájú. Bẹ́ẹ̀ bá wá rí eléyìí àti ẹlẹ́rìí tó dúró dáadáa ẹ sì jẹ́ kó wà ní àhámọ́ àwọn ọlọ́pàá kó máa gbatẹ́gùn ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tẹ̀ síwájú lórí ẹ̀sùn ìwà ọ̀kadà níwàkuwà, ìṣekúpani àti máa wa ọ̀kadà láì ní ìwé ẹ̀rí tó tọ́ tí wọ́n fi kàn án. Nínú ìròyìn ti Yorùbá Nation báyìí, ẹni tó jẹ́ ajìjàǹgbara akíkanjú tí ó ń pè fún ìdásílẹ̀ Yorùbá ó ní ó ti ṣe bẹ́ẹ̀ fi ohùn léde sí gbogbo ọmọ káàárọ̀ oòjíire lórí ìpapòdà adájọ́ àgbà tó jẹ́ alátìlẹ́yìn kan gbòógì fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n pè fún ìdásílẹ̀ Yorùbá Nation báyìí. èyún adájọ́ àgbà ó ní Janet Ògúndípẹ̀ tó já sí wípé ó ní ó ṣe bẹ́ẹ̀ jáde láyé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn. Wàyí o, olóyè ọmọ Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Ìgbòho ó ní ló ti rawọ́ ẹ̀bẹ̀ òun ló ti bá àwọn ọmọ káàárọ̀ oòjíire kẹ́dùn lórí ìpapòdà ìyá náà wípé abiyamọ gidi ni, akíkanjú obìnrin sì ni màmá náà, màmá Fáṣakin tó ṣe bẹ́ẹ̀ dẹni àkọlẹ̀bò níbi ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí. ó wá ní kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì tún máa gba àdúrà lórí ìpapòdà ìyá ọ̀hún wípé kírú wọn irú igi tó tọ́ bẹ́ẹ̀ kí wọ́n máa pẹ́ nígbó fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire torí pé wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire pàápàá jùlọ olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. òun ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan
tí ó fi léde lórí ìkànnì WhatsApp nínú ètò tí ń bá gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo ọmọ káàárọ̀ oòjíire ní gbólóhùn lórí ìpapòdà gbajúgbajà ògbóǹtarìgì agbẹjọ́rò náà. Ní ti bí Afra Nation báyìí, ikọ̀ IPOB ni wọ́n ti sọ̀rọ̀ sókè tí wọ́n sì ti pe ìjọba àpapọ̀ wípé arákùnrin tó jẹ́ ajìjàǹgbara fún wọn ní Nnamdi Kanu tó wà ní àhámọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní ó ṣe bẹ́ẹ̀ tí kò yá tí wọ́n sì fún ní àǹfààní láti lọ gba ìtọ́jú ẹni tó jẹ́ alukoro àjọ IPOB ọ̀hún ìyún Emma Powerful òun ló fi ọ̀rọ̀ náà léde sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n má fi ọwọ́ hẹ̀rẹ̀ẹ̀rẹ̀ mú ìtọ́jú Nnamdi Kanu ó ní bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí nǹkan bá lè ṣe Nnamdi Kanu pẹ́rẹ́ níṣe ni wọ́n kọ lẹ́tà sí ogun ní ilẹ̀ yìí ó ní ọgbọ́n tí àwọn ìjọba àti ọ̀tẹlẹ̀múyẹ́ pẹ̀lú àwọn alábòsí inú ọmọ Ìgbò míì tí wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n ń dá ó ní láti fi Nnamdi Kanu sínú àhámọ́ fún ọdún tó pẹ́ kí ó lè máa kú díẹ̀díẹ̀ pẹ̀lú bí wọ́n tún ṣe fún ní ìtọ́jú èyí tó péye nínú àhámọ́ tó wà náà ó ní bí nǹkan bá wá lọ rèé ṣe Nnamdi Kanu ẹ gbàgbé ẹ̀ bá a ṣe ń sọ yìí nǹkan ni ọ̀rọ̀ yóò ṣe rí torí pé àwọn ti ṣetán báyìí láti dìde ogun sí ìjọba àpapọ̀ ohun tó sì lè dènà ogun náà ó nìkan fún Nnamdi Kanu ní ìtọ́jú tó péye lásìkò tí ara rẹ̀ fẹ́ ìtọ́jú báyìí. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè báyìí, látàrí ọ̀rọ̀ tí Donald Trump tó sọ sí gbajúgbajà olórin tàkasúfèé ilẹ̀ Amẹ́ríkà pé òun kórìíra rẹ̀ níṣe ni àwọn olólùfẹ́ akọni náà ti dìde ìrànlọ́wọ́ fún Kamala Harris láti fi àtìlẹ́yìn wọn hàn sí i. Níbi ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí ọlẹ́ni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ tó tún ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́lẹ̀ rí ìyẹn Donald Trump ó ní ó ti sọ̀rọ̀ láti fi èsì padà sí ọ̀rọ̀ tí gbajúgbajà olórin tàkasúfèé òun ìyún Taylor Swift tó sọ wípé òun kò sí àtìlẹ́yìn fún Donald Trump wàyí o Donald Trump náà wá bọ́ síta kọ́ńbọ́ọ̀kì láti fi èsì padà sí Taylor Swift pé ìwọ gan mo kórìíra rẹ èmi náà ṣe tiẹ̀ mi sì sí pẹ̀lú rẹ rárá èyí ló sì wá tún fà á tí gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ Taylor Swift olórin tàkasúfèé ilẹ̀ Amẹ́ríkà náà tí wọ́n ti ní lórí ọ̀rọ̀ tí Donald Trump sọ yìí àwọn ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń díje sí ipò ààrẹ ilẹ̀ Amẹ́ríkà èyàn Kamala Harris láti ṣe ìrànlọ́wọ́ kan gbòógì nínú ètò wọn ni wọ́n ti dá owó tó jẹ́ $40,000 kalẹ̀ fún un láti ṣe àtìlẹ́yìn fún wọn nípa ìpolongo ìdìbò èyí tí ó ń bọ̀ lọ́nà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn tó jẹ́ olólùfẹ́ Taylor Swift yìí ni wọ́n ní àwọn sára àwọn jọ láti ṣe àtìlẹ́yìn èyí tó gbópọn fún Kamala Harris kó lè jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà nínú ìdìbò tí ń bọ̀ nínú oṣù kọkànlá yìí. Lábala ìròyìn ti eré ìdárayá báyìí, gbajúgbajà olórin tàkasúfèé ilẹ̀ wa ní àyín ó ní ó ti ṣe bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́lu ìpàdé òun àti Peter Obi ní Benin. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe jáde, gbajúgbajà olórin tàkasúfèé tí ó ń jẹ́ Habib Òkìkíọlá tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Portable ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tún sọ ọ̀rọ̀ síta gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ lórí pípàdé òun àti ẹni tó ti fìgbà kan jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tọdún 2023 ní ìpínlẹ̀ Benue nínú èyí tí wọ́n ní Portable Ọmọlálọmí ó ní wọ́n pè láti wá ṣe ìpolongo ìbò tó sì ti pàdé Peter Obi. Lẹ́yìn tí ó pàdé Peter Obi tán yìí èròǹgbà Ọmọlálọmí ni pé ó yẹ kí Peter Obi kó ṣe bẹ́ẹ̀ kó bìsà fún òun gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ṣùgbọ́n ibi tó fojú sí báyìí ọ̀nà ò bá bẹ̀ lọ òun lórin míì tí Peter Obi kọ fún un lẹ́yìn tí kò rí ń pàgbà lọ́wọ́ Peter Obi yìí ó ní Ọmọlálọmí tó wá bọ́ síta kọ́ńbọ́ọ̀kì tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé mo jẹ́rìí aláyé mi mo sì jẹ́rìí bàbá wa tó bá ṣe wípé Bọ́lá Ahmed Tinubu ni apàdé lóde ni ó dùn lójú gbangba wípé bàbá yóò ti bìsà fún òun ṣùgbọ́n Peter Obi yìí akágàn tó kágún ni kò sí nǹkan kan fún un. Báyìí ni Portable Ọmọlálọmí ni ó ṣe sọ̀rọ̀ náà síta tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì ti ń fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wo ọ̀rọ̀ tí Ọmọlálọmí tó sọ yìí wípé ní tí ó jẹ òun náà òun ló ń wá káàkiri. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. A kí gbogbo wa pé a kú àtàárọ̀ ẹ̀sìnkú ìtẹ́tì ìgbọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí di àsìkò yìí. Orúkọ oníròyìn ó ní kò ṣe bẹ́ẹ̀ tí kò yí padà.
àyànfẹ́ Elédùmarè yín náà ni akójúmọ́ lẹ́ẹ̀kan sí títí di ìgbà tá a tún máa fi padà mú ìròyìn míì wá. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí mi wò lóòrèkóòrè. Ẹ ṣé, ó dàbọ̀.